lórí ọ̀rọ̀ ìjà tó ń lọ láàrin gbajúmọ̀ òṣèré tíátà ilé wa ìyẹn Tẹ̀lé àti Austin Emmanuel. Ó mà ti ya bàrà. Ìjà náà ti ta bá Aisha Raji, òṣèrébìnrin tíátà ilé wa. Ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Aisha Raji olè ọ̀lẹ aṣẹ́wó alápámáṣiṣẹ́ awáyé má ṣe rere olórí burúkú. Ṣé gbogbo ẹni tẹ́yìn bọ̀ yẹn ń drag olórí burúkú ààrẹ lórí mo wà ní live àwọn ọkọ single mother àbí kí ló máa ń pe bọ̀bọ̀ yẹn. Mo rí gbogbo bó ṣe ń drag ẹ lọ́tún lọ́sì tí Austin ẹ má rò pé bí wọ́n ń parọ́ mọ́ o. Mo wo live ọkọ single mother èké tí Jùmọ̀kẹ́ tó jẹ́ ìyàwó Austin jáde tí olórí burúkú ọmọ Aisha tó ń gbọ́ ọmọ lady yẹn ṣe pé òótọ́ ni o dálérú ọmọ gẹ̀ credential nìkan pọ̀ nínú industry àwọn ọmọ olè ọ̀dọ́dẹ́ pé industry tó wà aṣẹ́wó lọ fi ń ṣe fíìmù mélòó lọ ń ṣe inú fíìmù náà ti feature iṣẹ́ mélòó ni wèrè ẹ̀ mọ̀ kó dẹ̀ mọ́ heart náà aṣẹ́wó olóbó olè ṣeré ẹ̀yìn ìyàwó lé tẹ tọkàn yín ní mọ́tò àbí tọkàn yín kọ́lé ẹ má gba ọmọ ní tíátà láìkọ́ wa lólé yín o I'm telling you frankly with all honesty ẹ má gbà wọn láyé aga àwọn ọmọ ẹbí lémi dé tíátà ìtọ́ pé olóṣó ló ń ṣe wọn kàn wọn àbí tó máa ti showcase ara wọn fáwọn ọkùnrin láti rí wọn níbi Aisha Raji ẹ má gbà wọn máa dalé yín rú olórí burúkú yìí bó ṣe fẹ́ gbọ́kọ mọ́ mi lọ́wọ́ láyé ìgbà yìí ó ti pẹ́ tí mo ti fẹ́ sọ̀rọ̀ yìí bọ́lá ipò ọkọ mi wà involved òun ni kò yẹ kí n lè sọ̀rọ̀ ìwọ ọmọ Aisha yìí ìwọ ọmọ yìí olórí burúkú ni kéde máa ò di fọ́nẹ́sì wà níbẹ̀ kò yẹ pé wọ́n máa lọ́ọ̀fù ọkùnrin yẹn o ọ̀hún gbé loving you wa o nǹkan wẹ̀ lọ́fẹ́ wá gbà wọn bówó tó wà lọ ẹ̀kọ́ kọ́ gbà lọ́wọ́ ẹ̀kọ́ lọ fi máa ra aṣọ kọ́ máa lọ patí kọ́ máa fi ṣe show off tó bá ní mọ́tò tó bá ti ń lọ location kọ́ máa gbé wọn kiri lọ location kọ́ máa tẹ̀lé ẹ lọ location nǹkan tó wà fún nìyẹn tó bá nídìí owó ọkùnrin bíi 1 million lè wà lọ́wọ́ wọn máa bíìlì ẹ̀ bó jẹ́ 50,000 ni wọ́n máa mú wá bó jẹ́ 100,000 wọn á papọ̀ wọ́n máa fi máa lò gbàlá gidi aláyé irun lọ́mọge yìí nígbà tí mo kọ́ rí wọn àti ṣáàtì wọn àtọkọ mi I was like bí lady yóò mọ̀ pé married man mi ìmọ̀ pé ló ṣò ní mi ìmọ̀ pọ́n tiẹ̀ mọ̀ ní àwọn ọkùnrin má ṣòro ó ṣe jẹ́ kọ́ ọmọge yìí má mọ̀ pé married man lẹ́ni yìí kó má di pé ó máa lọ tán ó ti níyàwó kò sí kan tó fẹ́ jẹ mí níbi tí mo fẹ́ lọ kó má lọ fòbò ṣòfò n bá kọ́pì nọ́mbà ẹ̀ lórí fóònù ọkọ mi bá mẹ́sàgì ẹ̀ lọ́dún náà lọ ọdún sọ yìí ti ṣe díẹ̀ o n bá mẹ́sàgì ẹ̀ má sọ fún pé ẹni tó ń bá ṣàtì ó ti marry o okay before kí tẹ̀ tó mẹ́sàgì ẹ̀ n kókó pé àbí kí òun ṣe the same Aisha Raji tí mo mọ̀ ni n bá pè lórí fídíò kọ ló bá pick n bá kọ tiẹ̀ n bá rí pé òun ni n bá sẹ́ndì picture marriage wá sí kẹ́lẹ́ rí pé mi gan ò níṣẹ́ n bá sẹ́ndì picture marriage wá sí n bá sọ fún pé ẹni tó ń tẹ̀lé yìí ti marry o is a married man o eléyìí sọ pé do I look like I care honestly bóyá sọ dé lọ́mọ olórí burúkú àwítọ́ wọn lọ́pọ̀ aṣẹ́wó nínú ìṣàṣẹ́wó àìmọye tí ó bá ti wá sí kó tó bá ti ń bọ̀ kúrò Dubai location ó máa ẹ wo àwọn ọmọ yìí máa ń lògùn o oògùn wo tọ́pọ̀ ẹ bá ti rá sí wú wọn má fi ilẹ̀ pé nǹkan tó jẹ lóyo o tó bá nífẹ̀ẹ́ ọkọ tó dẹ̀ fẹ́ kílé ẹ̀ tó kó ètè dára mọ́ àwọn ọmọ olórí burúkú máa ń lògùn ọmọ Aisha Raji olórí burúkú aláyé bàjẹ́ ní àdó tó ṣì ni ọkùnrin tó bá ti ń dóbà bíi kó tálákà kú ni lọ́mọ olórí burúkú yẹn ogun tó wà lórí ẹ̀ tírélà ò lè kó wo evidence pọ̀ ńlẹ̀ níwò lórí burúkú evidence pọ̀ of recent yìí ọ̀rọ̀ tí mo sọ pé ó ti rẹ̀ of recent olórí burúkú ọmọge yìí ó sì mẹ́sẹ̀jì ọkọ mi gbogbo mẹ́sẹ̀jì yẹn wà lórí fóònù mi torí pé mo kọ́pì ẹ̀ mo screenshot ẹ̀ mo pò ti jáwọ́ ni olófo aláyé irun aṣẹ́wó gbọ̀kọ̀gbọ̀kọ̀ dálérú tí ẹ má bàjẹ́ ni olóṣì ọmọ kékeré ẹ bá òpó ń parọ́ mọ́ o èmi tí